A kú dédé àsìkò yìí yóò tù wá lára lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lífẹ́lí náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ Ẹtì ọjọ́ kẹtàlá nínú oṣù kẹsàn-án ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ kẹtẹpẹ èyí tó ń bẹ nínú ìròyìn wa fún tòní, ẹ jẹ́ ká mu omi tútù náà, à ń padà bọ̀. Ìròyìn fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lífẹ́lí ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ọ̀rọ̀ epo bẹtiróòlù èyí tí ọ̀wọ́n gógó rẹ̀ ti di ìnira ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí, pẹ̀lú àwọn ọ̀rọ̀ èyí tó ń jáde lẹ́yìn rẹ̀ tòun ti iléeṣẹ́ aládàáni ti ìfọ epo Dangote tó kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó àti àwọn tó jẹ́ olùta epo bẹtiróòlù ọ̀hún tó jẹ́ alágbàtà ta aládàáni tó ti ìjọba àpapọ̀ ti NNPCL. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀hún mà ló ti ń jáde báyìí, pàápàá jù láàrin iléeṣẹ́ ti ìjọba àpapọ̀ lèyí NNPCL àti ti iléeṣẹ́ ìfọ epo Dangote ni wọ́n ti ń faṣọ mọ́ra wọn lọ́rùn wípé eye tó yẹ kí wọ́n tà rèé, eye tí òun sì ní lọ́kàn láti tà rèé. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde nínú ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí, láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, èyí tí iléeṣẹ́ ìfọ epo Dangote sọ pé iléeṣẹ́ ìfọ epo àwọn ti fọ epo kalẹ̀ ń tonira bájìgàn ń tonírẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ̀ báyìí, ṣùgbọ́n láti máa tà sí ìgboro ayé ìlókò. Iléeṣẹ́ ti ìjọba àpapọ̀ ilẹ̀ wa tó rí sí ọ̀rọ̀ epo bẹtiróòlù NNPCL sọ wípé Dangote gbọ́dọ̀ ta epo ọ̀hún ní dèdé iye owó èyí tí wọ́n ń gbé wọlé láti òkè òkun tẹ́lẹ̀, nítorí kí ọjà òun má bàa bàjẹ́. Ṣùgbọ́n Dangote sọ wípé báyìí ní ṣe nǹkan mi kò yí padà. Ó ní nítorí pé ilẹ̀ wa lòun ti ń fọ̀, ẹ̀dínwó gbọ́dọ̀ wà ní orí ẹ̀ kó lè tu àwọn ọmọ Nàìjíríà lára. Ṣùgbọ́n àwọn alágbàtà epo bẹtiróòlù tó jẹ́ ti aládàáni, àwọn náà ń ṣe hùnùhùnù tí wọ́n kùn lábẹ́ aṣọ lórí iye tí wọ́n fẹ́ kí Dangote ó tà á, kí àwọn náà lè rí èrè gọbọi lórí rẹ̀ kó lè tù wọ́n lára. Gbogbo ọ̀rọ̀ wọ̀nyí òun ló fà á tó ń di fàákàjà láàrin àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún wípé wọn ì tí ì mọnú kòkò tí wọ́n da ọ̀run lásìò lórí ọ̀rọ̀ epo bẹtiróòlù náà. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, nínú ọ̀sẹ̀ yìí tí a wà nù rẹ̀ yìí, òun ni ó jẹ́ pé ẹgbẹ̀rún kan náírà ó lé bíi 200 náírà àbí ní 100 náírà àbí ní 150 èyí ni wọ́n ń tà á, eléyìí tó sì ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kó dẹnu kanlẹ̀, pàápàá jù lábala ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún mà ló ti gbé ìgbésẹ̀ akin báyìí pẹ̀lú ìpàdé ńlá kan èyí tó ṣe pẹ̀lú àwọn ìyálájé bàbálọ́jà jákèjádò igun mẹ́rin tó gbé ìpínlẹ̀ Ògùn dúró lánàá ní ọ́fíìsì rẹ̀ tó ń bẹ ní Òkèmọ̀sán ní ìpínlẹ̀ Ògùn. Èyùn lọ́fíìsì gómìnà èyí tó wà nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún. Lára àwọn ohun pàtàkì èyí tó jẹyọ nínú ìpàdé èyí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn ṣe pẹ̀lú àwọn ìyálọ́jà bàbálọ́jà àti bàbálájé gbogbo jákèjádò igun mẹ́rin tó gbé ìpínlẹ̀ Ògùn dúró, òun náà ló dá fìrìgbàgbò lórí bí ètò yóò ṣe wà lórí iye tí wọ́n máa ta àwọn jíjẹ mímu nínú ọjà tí owó rẹ̀ ò sì ní gajura lọ, tí ó dẹrùn fún àwọn mẹ̀kúnnù láti rà. Gẹ́gẹ́ bí Dàpọ̀ Abíọ́dún ti sọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé ètò ìṣèjọba àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àti ètò kan lábẹ́ aṣọ báyìí, èyí tó jẹ́ wípé láìpẹ́ láì jìnà wọn yóò kaṣọ lójú ètò ọ̀hún, èyí tí ó jẹ́ wípé iye èyí tí wọ́n ń ta ọjà nínú ọjà dátán òun náà lẹ́ẹ̀bà nínú ọjà Kútọ̀, bẹ́ẹ̀ sì dé ọjà Láfẹ́. Iye èyí tí wọ́n ń ta ọjà nínú ọjà dátán òun náà lẹ́ẹ̀bà nínú ọjà Kútọ̀, bẹ́ẹ̀ sì dé ọjà Láfẹ́ ń wá iye tí ẹ̀bà náà nù, àti gbogbo àwọn ọjà yòókù tó wà ní igun mẹ́rin ìpínlẹ̀ Ògùn tí kan ò ní ga jù kan lọ. Ó sì ní wípé eléyìí tó bá wá ga jù kan lọ, ọ̀rọ̀ rẹ̀ dàbí àparò tó bà sórí ebè ni, ó ní yóò de ìmújẹ fún ọlọ́dẹ ni o. Dàpọ̀ Abíọ́dún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀,
ó ní gbogbo àwọn oríṣiríṣi owó orí ìwé tí wọ́n ń já nínú ọjà èyí tó dàbí pé ó ń kó ìnira bá àwọn olùtajà àti olùra ọjà gbogbo rẹ̀ pátá ni wọ́n ti fa igi lé o. Ó ní owó méjì kan eléyìí tí wọ́n pè ní environmental levies àti development levies, ó ní àwọn owó méjèèjì yìí nìkan ó ní wọ́n máa já ìwé rẹ̀ nínú ọjà látàrí wípé owó méjèèjì yìí ó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè agbègbè àti àyíká ọjà tó ń ti ohun àmúyangàn tí ìjọba ń ṣe sí àwọn ọjà gbogbo ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́, ẹni tó jẹ́ ìyálọ́jà Fìrìgbàgbò eléyìí tó jẹ́ ìyálọ́jà àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ògùn, eyín arábìnrin olóyè Yẹmisí Àbáàsì, òun ló léwájú ikọ̀ àwọn ìyálọ́jà àti bàbálọ́jà gbogbo lọ síwájú gómìnà lánàá níbi tí wọ́n ti ṣe ìpàdé ọ̀hún. Lákòótán nínú ọ̀rọ̀ gómìnà, ó ní ìjọba ìpínlẹ̀ Ògùn ti tún gbé ilé-iṣẹ́ ńlá kan kalẹ̀ eléyìí tí wọ́n pè ní Gateway Trading Company, èyí tó jẹ́ pé bẹ́ẹ̀ ni àwọn ọlọ́jà yóò ti máa rí ọ̀pọ̀ ya àwọn oúnjẹ àti àwọn ohun rírà tó fi jẹ́ ohun mímu eléyìí tí owó rẹ̀ yóò wálẹ̀ jọjọ fún ìtura àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn. Ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti tẹ́wọ́ gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n fi sọ òkò tí wọ́n fi ránṣẹ́ láti orílẹ̀-èdè United Arab Emirates UAE sí orílẹ̀-èdè Nàìjíríà lánàá òde yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè United Arab Emirates, èyí tó sì jẹ́ wípé wọ́n ti ń dá ooru mú wọn ní orílẹ̀-èdè ọ̀hún tí wọ́n fi ẹsẹ̀ gbájọ gíráfì ilẹ̀ káàkiri láìsí iṣẹ́ tí ò sẹ́ àbọ̀, tó sì jẹ́ pé gbogbo wọn ni wọ́n ti ń gba ọ̀nà kan sí ìkejì kó ìnira bá orílẹ̀-èdè UAE lọ́hùn-ún, èyí tó mú ìjọba orílẹ̀-èdè náà láti sọ wípé bíwájú ò bá ṣe lọ ó yẹ dandan kí ẹ̀yin ó ṣe padà sí o. Ní ìgbà tẹ́ ti wà ní orílẹ̀-èdè àwọn tẹ́ẹ̀rí kan ṣe kan tó sì jẹ́ wípé àkóbá àdábá òun gan lẹ̀ ń kó bá orílẹ̀-èdè náà, wọ́n ní ẹ padà sílé yín nítorí pé ó ṣeé ṣe kó jẹ́ ibẹ̀ ọlọ́ràá lẹ́ẹ̀tì padà rí nǹkan rere gbéṣe. Èyí tó sì jẹ́ wípé ìjọba orílẹ̀-èdè United Arab Emirates ló kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún tó tó 400 ni wọ́n kó wọn wọ ọkọ̀ bàálù agbéra eléyìí tó sì balẹ̀ gùdẹ̀ sí pápákọ̀ òfurufú gbọ̀ngàn ńlá ní Nnamdi Azikiwe èyí tó wà nílùú Àbújá nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí. Àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n fi ṣọwọ́ padà sí ilẹ̀ yìí òun ló tó 400 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ àjọ àti ilé-iṣẹ́ èyí tó ń rí sí wọléwọ̀de, ẹ̀ka ti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ àti eléyìí tó ń rí sí ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọ Nàìjíríà lẹ́yìn odi ilẹ̀ yìí, tó fi mọ́ àjọ èyí tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì, àjọ NEMA. Gbogbo wọn pátá ni wọ́n wà ní pápákọ̀ òfurufú ti Nnamdi Azikiwe èyí tó wà nílùú Àbújá wò, níbi tí wọ́n ti tẹ́wọ́ gba àwọn ọmọ Nàìjíríà ọ̀hún tó tó 400 káàbọ̀ padà sí orílẹ̀-èdè bàbá wọn ilẹ̀ ọlọ́ràá, ibi tí ewé tó ti ń fún wa ní ohun tí a fẹ́ tí omi náà sì ń fún wa ní ohun tí a mẹ́fẹ́ o. Báyìí ilé-iṣẹ́ amóhùnmáwòrán ti ìjọba àpapọ̀ lẹ́yìn NTA òun wá mú ọ̀rọ̀ ọ̀hún tó ge lẹ́kìrì. Ó ní nínú àwọn 400 ọ̀hún tí wọ́n dá padà bọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà, ó ní àwọn obìnrin tí ń bẹ ní àárín wọn àwọn ní 90 tá a mọ̀ sí 90, ní ìgbà tí àwọn ọkùnrin tó ń bẹ níbẹ̀ lé ní 310 ní àwọn ọkùnrin, ètí àpapọ̀ gbogbo wọn tó tó 400. Báyìí ni ìjọba àpapọ̀ sì ti ṣèlérí láti rí i pé ààyè tí wọ́n kó wọn sí kó tó di pé àwọn mọ̀lẹ́bí wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní wá máa mú wọn kí wọ́n sì mú oníkálukú padà lọ sí ilé rẹ̀ fíà pẹ̀lú bí wọ́n ṣe kí wọn káàbọ̀ padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Tó ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé S2 Aba Mixture, à ń padà bọ̀ náà. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Aba fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí.
oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra búkẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is. Ẹ káàbọ̀ padà. A lérò pé ẹ ti gbọ́ ìpolówó ọjà oògùn aṣaralóore S2 Herbal Mixture. Èmú tí ń lónìí yóò ṣiṣẹ́ yóò sì jẹ́ fún wa. Òtòrò dá fọ́kùnrin bákan náà ló dá fóbìnrin. Ìròyìn fẹ́lifẹ́li ṣì ń tẹ̀ sọ́wọ́ iwájú. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè òun ló ti bá gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jù Iléṣà bá wọn kẹ́dùn lórí ti ọba orí adé ọ̀hún èyí tó darapọ̀ mọ́ àwọn alálẹ̀ tó wọ àjà nínú ọ̀sẹ̀ yìí tí a wà nù rẹ̀ yìí tí wọ́n sì kéde bàbá ọ̀hún wípé ó ti wàjà ó ti darapọ̀ mọ́ àwọn alálẹ̀ èyí ń lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí. Bákan náà ni gómìnà ọ̀hún tẹ̀síwájú ní ìgbà tó ń ṣe àpèjúwe ọba orí adé ọ̀hún ọba ọwá ti Òbòkun ti ilẹ̀ Iléṣà ọba Adékúnlé eléyìí tó jẹ́ wípé darapọ̀ mọ́ àwọn alálẹ̀ ọba Adékúnlé Arómọláràn. Gómìnà Adélékè ṣàpèjúwe kábíyèsí ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn aṣíwájú nílẹ̀ Yorùbá èyí tó ní ìfẹ́ gbogbo àwọn ènìyàn tó sì fi ara rẹ̀ jìn láti mú ìdàgbàsókè bá Iléṣà lápapọ̀. Bákan náà ó ní ìfọwọ́sowọ́pọ̀ tó ń ti ọkàn mímọ́ ó sí gbogbo àwọn orí adé yòókù. Ọwá Ọ̀bọ̀kun ti Iléṣà ọba Adékúnlé Arómọláràn ọ̀hún ó ní inú òun dùn kó tó di pé kábíyèsí ọ̀hún ó darapọ̀ mọ́ àwọn alálẹ̀. Ó ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àkànṣe iṣẹ́ ìdàgbàsókè àmúyangàn èyí tí ètò ìṣèjọba ọ̀hún ti gùn lé látìgbà tóun ti di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ wípé lára àwọn iṣẹ́ ọ̀hún ni òpópónà kan èyí tí wọ́n ló lọ láti Bíúrì lọ sínú òpópónà ààfin ọ̀hún tó jẹ́ pé òun ti bẹ̀rẹ̀ kó tó di pé ọba ọ̀hún ó ṣíwọ́ iṣẹ́ ó darapọ̀ mọ́ àwọn alálẹ̀. Ẹ̀wẹ̀ bí ọ̀rọ̀ ti rí láti ọ̀dọ̀ gómìnà Adélékè tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ló ti jáde lẹ́nu ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí èyí tó gbé ìjọba fún Adélékè eyín Adégbóyèga Oyètọ́lá. Òun náà ṣàpèjúwe Ọwá Ọ̀bọ̀kun ti Iléṣà ọba Adékúnlé Arómọláràn gẹ́gẹ́ bí ọba eléyìí tó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ìbẹ̀rù Ọlọ́run tó sì ní ìfẹ́ ìdàgbàsókè ìlú o. Oyètọ́lá ní ọba ọ̀hún ni àwọn yóò ṣe ìpòrúrọ́kàn rẹ̀, àwọn yóò sì máa fi gbogbo ìgbà láti máa bu ọlá fún àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan àmúyangàn tí wọn yóò ṣe lórúkọ kábíyèsí ọ̀hún eléyìí tó wàjà Ọwá Ọ̀bọ̀kun ti Iléṣà ọba Adékúnlé Arómọláràn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òǹkọrin ẹ̀mí ní orílẹ̀-èdè wa Nàìjíríà tí í ṣe ọmọ Yorùbá ni èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Délé Àgbéyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Délé Gold. Òun náà ló ti jẹ́ pé Ọlọ́run ọba eléyìí tí wọ́n sì kéde ikú rẹ̀ lọ́jọ́rú ti ṣe ọjọ́ àánú Wednesday nínú oṣù kẹsàn-án ọdún tí a wà nínú rẹ̀ yìí. Ikú ọ̀hún eléyìí tó wọlé tó mú Délé Gold tó mú lọ ló bu ìbànújẹ́ ọgbẹ́ ọkàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo àwọn òǹkọrin tó fi mọ́ àwọn ènìyàn tó ń bẹ lágbolé amúlùdùn lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tí ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ Aláyọ̀ Melody Singer eléyìí tó kéde
tó kọ sórí ìkànnì ayélujára rẹ̀ wípé kábíyèsí ọlọ́run kò sí ẹni tó lè bí ọlọ́run wò lórí iṣẹ́ rẹ̀ tó bá ń ṣe o. Ó ní ọlọ́run bá wa dáwọ́ ìbànújẹ́ dúró lágbolé amúlùdùn àti agbolé orin ní orílẹ̀-èdè Nàìjíríà. Aláyọ̀ Melody Singer èyí tó ní òun gbà á lérò wípé bí nǹkan ti ń lọ yìí wọ́n nílò àdúrà. Bákan náà ó bẹ ọlọ́run láti dẹ́kun ikú òjijì lágbolé amúlùdùn. Ó ní ìbànújẹ́ ọkàn ló jẹ́ fóun láti kéde ọ̀kan nínú àwọn akẹgbẹ́ òun Délé Àgbéyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Délé Gold wípé ó jẹ́ Ọlọ́run ọba nípè. Ó ní ìgbà wo náà la ṣì ń kẹ́dùn ti Àdùkẹ́ Gold kó tó di pé Délé Gold náà òun náà tún jẹ́ Ọlọ́run ọba nípè. Báyìí ni wọ́n ti sọ wípé bí ètò bá ṣe ń lọ nípa ìsìnkú rẹ̀ wọ́n máa kéde rẹ̀ fún aráyé gbọ́. Délé Gold èyí tó ń kọrin bíi bàbá wa Ebenezer Obey Fábíyì Kàmándà òun ló ti jẹ́ Ọlọ́run ọba nípè báyìí. Kí Ọlọ́run ọba kó bá wa dẹlẹ̀ re fún Délé Gold àti àwọn ènìyàn tó ti lọ lágbolé amúlùdùn lórílẹ̀‐èdè Nàìjíríà. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Títí di ìgbà míì tẹ́tù máa láǹfààní láti gbọ́tun rìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹ́nu tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ọjọ́ wa yóò dálẹ̀ láṣẹ Lédùà. Ọjọ́ ayọ̀ wa ò sì ní bàjẹ́. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.